kíkú máa pa ẹ́ Àdùkẹ́ Àdùkẹ́, kàrùn máa ṣe ẹ́ Àdùkẹ́ Àdùkẹ́, kíkú máa pa ẹ́ kó lulẹ̀ yìí pẹ́, kàrùn máa ṣe ẹ́ Àdùkẹ́ Àdùkẹ́. Mo ti mójú rokun mo mójú rọ́ṣà, mo mọ̀mọ́ rẹ níbí rẹ nílé ayé o, Aládùkẹ́ o. Àdùkẹ́ dákun mọ́ dágọ́jọ́gọ́jọ́ ní ọdún ẹ lóde, àbùkù wá nìkan ọlọ́run ọba mi òkú ní jẹ́ òkánjú kú, wàá dàgbà wà dógbó nílé ayé, ikú òjijì wà nípa ìwọ ò wá ní báwọn kú ní rèwerèwe, àtẹ̀pẹ́ báyìí láàjọ tẹ̀lé ìpẹ́ lọ́lọ́lọ́hùn ọba Aládùkẹ́ o. Mo pé bó ṣe lé lọ́dún kan lónìí, kiri aṣọ rẹ kó mọ́ lékún ní, ìwọ tó ṣọdún èyí ló ṣe tẹ̀mí sí lọ́lọ́lọ́hùn ọba Olúwarẹ̀mílẹ́kún Àdùkẹ́ o. Ọmọ àrédùnú ló jẹ́ o, òhò ní ìdárí ìbànújẹ́ lọ́lọ́lọ́hùn ọba Àdùkẹ́ o. Ìwọ ṣálọ́mọ lálùbáríkà ọmọ, mo pọ̀rọ̀ bí ẹkún, ọ̀rọ̀ bí ó ṣe, ọ̀rọ̀ bí ìbànújẹ́, Elédùmarè ọba mi ò ní jẹ́ ó tọ́ sí ọ láéláé. Ǹlẹ́ arẹwà lóbìnrin, eyín mẹ́nugún, àdúmáàdán, àpọ́nbẹ́pọ̀ rẹ tọrọ yẹmi, àmọ́ bí ọjọ́, àmọ́ bí òyìnbó, adáramọ́fìtì para ṣe, àwòtúnwò obìnrin, ọmọ tó ṣe rùmúrùmú, bọ́rọ́kọ́tà àfijọ́ arẹwà lóbìnrin ni, ọlọ́run ọba mi òkú ní jẹ́ òkú ní làákàyè, Àdùkẹ́ adé o. Àrédùnú Àkànní akéwì àgbáyé, mo kí ọ ní mẹ́sàn-án mẹ́wàá, mo kí ọ ní méje mẹ́jọ ni, ìwọ onírèlẹ̀ ọmọ Gani, àrédùnú rẹ ò wá níbi ìbànújẹ́ mọ́ lọ́wọ́, ìwọ òkú ní ṣánkú máhùn bí rẹ lójú, ayé rẹ ò wá ní doríkodò bí ẹ̀rù àfàmì, àsìkò rẹ ti ń wá, ọlọ́run ọba mi òkú ní jẹ́ òkánjú kú láṣẹ Elédùmarè ọba. Mọ̀mísí Abdulmalik, mo pé 200 ọdún kan láyé, ìṣẹ́jú kan ní láṣẹ Elédùmarè ọba. Ìwọ ò wá ní bùrìbùrì kó bá wọn jíjọ ẹ̀sìn nílé ayé tó wá, àjò ló wà wá kéré òkò délé, o ò ní parẹ́ sájò, bẹ́ẹ̀ ni wọn ò ní rúkú rẹ̀ wálé láṣẹ Elédùmarè ọba. Ìlọ́wádélé àwọn bàbá rẹ̀, Àdùkẹ́ járelé o, ẹni ìtàn dákun jẹ́ ń bá ọdẹ́nu gádé ní àwọn bàbá rẹ̀ tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni, Ẹ̀gbá láké, Ẹ̀gbá lòhù, Ẹ̀gbá ló kórè ṣe, ọmọ wo ìra àwọn gbọ́n, ó kọ́mọ tiẹ̀ sábẹ́ ìwé, bàbá yín gbọ́n, wọn kó tiwọn sábẹ́ Olúmọ, mẹ́bí nítorí èrè kọ́, ṣèbí nítorí oògùn ni, mẹ́bí wọ́n lọ́mọ òrùlà ṣe ìkà yẹ bá ṣe lọ́sàn gbé ni, mẹ́bí nínú ilé àwọn bàbá tí wọ́n gbé bí ọlọ́mọ, ọba márùn ni wọ́n ń bẹ lóde Ẹ̀gbá láké, Olúbàrà ọba ni, Àgùrà ọba ni, Ọ̀ṣìlẹ̀ ọba ni, Olówó dúró ọba ni, Alákéjọ bí èrò Ẹ̀gbá ń kọ́, ṣé bàbá ń bẹ lálàáfíà ara, ọba ní í ṣe, ẹ mọ̀ pé bọ́ ti ń ṣe mọ́kà náà ni wọ́n ṣe lóde Ẹ̀gbá láké, wọ́n mú mi sẹ́mísẹ́mí mọ́kà, ẹ̀yin náà mọ̀dọ̀ ogun lóde Ẹ̀gbá láké, ṣérọ́ mo pa ni wọ́n ń gàràfà mọ́kà, ẹ̀yin náà ń golúmọ̀ lóde Ẹ̀gbá láké, ó wá délẹ̀ kíní, mo ní kẹ́ wá fòrò yín ràn mí nínú ilé àwọn bàbá rẹ̀ tí wọ́n gbé bí ọlọ́mọ, ẹni kí n gúnyán lẹ́bẹ́, kí n ro kàkán mi níjọ, kàkà kí wọ́n fòrò yín ràn mí, pẹlẹbẹ igi ni wọ́n gbélé mi lọ́wọ́ o, àṣẹ wọ́mu kúkú lọ́rọ̀ ń ké o,
nàmúnàmú kókó lọ́rọ̀ ń kú ìwọ lọmọ rò mí ò pagi ọmọ rò mí ò pọ̀ ọ̀pẹ ọmọ rò tí ń pagi tí ń pagbá búra ni wọ́n ń poríkìlẹ̀ àwọn bàbá rẹ̀ tí wọ́n gbé bí ọ̀hún lọ́mọ gangan ni ẹ̀gbá lónìí báyìí sí ẹ̀yin lẹ́ni bá wà lókè bẹ̀rùn ni Rihanna mo ló kú ọdún Adétutù mo ló sì kú àṣeyẹ Àdùkẹ́ Adé ìwọ ò wá ní báwọn fọdún eléyìí ṣàṣe mọ́ lágbára lọ́wọ́ lọ́hùn ọba ǹjẹ́ tó bá ní ta ní nkọ́rẹ́ wíkí ọ̀la tẹ̀kan mọ̀ pé Adésínà lèmi ń jẹ́ Abébọ́lá Tara Ìfẹ́ Àkànní Akéwì àgbáyé lórúkọ tèmi.